obìnrin kan ní òun dá Sunday Igboho mọ̀ kó òun mọ̀ dáadáa pé apààyàn ni ó lóun má sì rí ẹ̀ dáadáa ẹjẹ́ àjọ wo fídíò yẹn. gbàtẹ́mi mọ Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o wọ́n máa fún lówó kó lọ pààyàn ni ó lóun lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹnu já wáyà ni Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan. ẹ̀kọ́ lẹ́ o orúkọ mi ni Kẹ́hìndé Díyàolú mo jẹ́ ìyá Oòduà Abúlé-Ẹ̀gbá Gani Adams. so gbogbo awuyewuye tó ń lọ lọ́tún tó ń lọ lósì àfẹ́ bá wọn dá sí tẹ́lẹ̀ tó dàbẹ́ ní pé ti Sunday Igboho yẹn ó ti ń pọ̀ jù gbàtẹ́mi mọ Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o wọ́n máa fún lówó kó lọ pààyàn ni ìgbà tó lóun lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ sí. ẹ dákun irú obìnrin yìí tó ní Sunday Igboho pé òun dààmú dáadáa pé assassin ni ǹjẹ́ tí wàhálà ẹ̀ bá dé bẹ́ẹ̀ ságbára ẹ̀ kà pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí ìyá adige chicken asọ̀rọ̀sọ́bótò tí wàhálà ẹ̀ bá dé tí dààmú ẹ̀ dé sọ wípé Ìbà Gani Adams ló ránṣẹ́ ni pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí ó dẹ̀ tún dárúkọ OPC wípé coordinator bìkan ní ẹ àbí nǹkan kan òní ìgbà pé láti ìgbà tí pé Ìgbòho Sunday tí wọ́n mọ̀ òní apààyàn ni ṣé ó ti pààyàn níṣẹ́jú ẹ̀rí tó wà ń bẹ̀ báyìí tó dẹ̀ múbọ̀n tó pààyàn because àwọn ìbéèrè tán béèrè lọ́wọ́ ẹ̀ ńgbà tọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹjọ́ nìyẹn o tán bá gbé ẹ délé ẹjọ́ tó wọ ẹ̀yìn báyìí tó rí èèyàn tí ó gbọ́ ọ lẹ̀ torí tán bá lé èèyàn sì sọ tí wàhálà rẹ̀ bá dé tí Ìgbòho Sunday rí tiẹ̀ rò tọ́rọ̀ ìfẹ́ dọ̀rọ̀ wàhálà ṣé o ní lọ́ọ̀yà tó dájú ṣé lọ́ọ̀yà rẹ̀ ò tún ní gba lọ́ọ̀yà míì ṣé o ní lọ́ọ̀yà tó capable tó lè bọ́ dúró tán wípé yes torí lọ́ọ̀yà rẹ̀ ò mọ̀ béèrè lọ́wọ́ ẹ̀ wípé oníbàárà mi mọ nǹkan tó ń sọ ó dẹ̀ túmọ̀ sí wípé kó tó lè jáde kán máa ṣe fídíò rẹ̀ wípé Sunday Igboho assassin ni o mọ̀ dáadáa a jẹ́ pé o mọ̀ dáadáa nìyẹn a jẹ́ pé ó ti pààyàn lójú ẹ̀rí nìyẹn so àwọn nǹkan tí wọ́n á bí ẹ léèrè nígbà tọ́rọ̀ bá dọ̀rọ̀ ilé ẹjọ́ nìyẹn tí ò wá ní di wàhálà sí ẹ lọ́rùn so ẹ̀rí wàá lè mú àwọn ẹ̀rí wá fún àwọn èèyàn wípé because bágbára lọ́ọ̀yà rẹ̀ ò bá ka àwọn tí àwọn OPC tó ń dárúkọ yẹn wípé àwọn náà tún bẹ́ẹ̀ gba lọ́ọ̀yà míì so wọn pé kéèyàn tó lè jáde because àwọn ọmọ rẹ ó sì mọ wò ẹ̀ràn tó fi ń ṣerú fídíò yẹn toró dá mi lójú pé ò lè sí lábẹ́ ọkùnrin kan tó ní làákàyè kó máa ṣerú fídíò yẹn kọkùnrin yẹn dẹ̀ gbà fún ẹ kó ṣe ká máa gbé kámẹ́rà aṣọ lójú kó mọ̀ níwọ̀ mọ ẹnìkan pé apààyàn ni ẹyẹ yẹn máa sọ ẹnu yín ẹ máa sọ ahọ́n yín ẹni tó ń bá fa yìí tọ́rọ̀ bá dọ̀rọ̀ ilé ẹjọ́ ságbára rẹ̀ ka pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí èèyàn mélòó ló pa lójú rẹ̀ rí ó ga o.